Àwọn àgbàlagbà ní ilẹ̀ Yorùbá wọ́n á máa pa òwe kan wípé ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tí ń fẹ́ ni. Ìdí tí wọ́n máa fi ń pa òwe yìí ni wípé tí wọ́n bá rí ènìyàn tí ó máa ń kó ènìyàn mọ́ra, tí ó sì máa ń gbìyànjú láti ṣe ètò àti ẹ̀tọ́ fún wọn pẹ̀lú, tí kì í fi ohunkóhun pamọ́ bí kò ṣe wípé kó fi inú hàn wọ́n. Àwọn àgbàlagbà wọ́n á jẹ́ kó yé wípé èèyàn kì í fi inú hàn tán torí ó ṣeé ṣe kí wọ́n gbàbọ̀dè fún un, kí wọ́n ṣe ní jàǹbá látara inú mímọ́ tiẹ̀. Èyí tún ni díẹ̀ nínú ọgbọ́n àti òye àwọn àgbàlagbà. Ẹ jẹ́ ká fi kọ́gbọ́n.